èyí tá fi gbà pé òdodo ló ń sọ ni pé èyí tẹ́ni yẹn ń ṣe yẹn tẹ̀lé, èyí tí ń sọ yẹn tẹ̀lé ní kọ̀rọ̀ àti ní gbangba. ẹni yẹn rí ẹ wà máa tẹ̀ láṣẹ, ẹni yẹn orí ẹ wà máa tẹ̀ láṣẹ. ní tá ń pè ní mùsùlùmí gidi nìyẹn. ọlọ́run ní wallahu yashhadu innal munafiqina lakadibun. ọlọ́run bá dìkọ̀ láwa ní òun gan jẹ́rìí pé àwọn mùnáfìkì òpùrọ́ ni wọ́n. ẹ bá tún wọnú Suratul Maida àyà 61, ọlọ́run ní wa idha ja'ukum qalu amanna. báwọn èèyàn kan bá wá báyìí àwọn mùnáfìkì wọ́n á sọ pé amanna, àwa náà gbọ́lọ́gbọ́, wa qad dakhalu bil kufr wa hum qad kharaju bihi. àwọn ẹni yìí sì ni wọ́n ti wọlé sínú àìgbàgbọ́, wọ́n tún ti jáde ńbẹ̀. tẹ́ bá fẹ́ wọnú ilé lọ bá kèfèrí, àwọn lẹ́bàá nú ilé. tẹ́ bá tún jáde nú ilé tẹ́ tún fẹ́ wò ta ìta àwọn kèfèrí, àwọn lẹ́tùn bá ńbẹ̀. inú ilé táwọn kèfèrí bá kójọ sí, ẹ bá wọn ńbẹ̀. tẹ́ bá tún bóde níbi àwọn kèfèrí kójọ sí, àwọn náà lẹ́tùn bá ńbẹ̀. bẹ́ẹ̀ gbogbo ìgbà tí wọ́n bá rí ẹ̀yin wọ́n mọ̀ sọ pé olùgbàgbọ́ òdodo làwọn. ọlọ́run ní wallahu a'lamu bima kanu yaktumun. ọba àlekè ọlá ní máa pọ̀ nípa tí wọ́n fi ń pamọ́ tí wọ́n fi hàn. ọ̀pọ̀lọpọ̀ tẹ́rò pé èèyàn yín ni, kì í sì í ṣe èèyàn yín, òun kàn parọ́ ni. ọlọ́run wá ní iṣẹ́ rí tóun fi pamọ́ tí ò fi hàn yín yẹn, ọba àlekè ọlá sọ pé òun ní máa ń pa kéde náà dáadáa. nígbà ọba sì yá, ọlọ́run ó padà gbé gbogbo àṣírí kọ̀ọ̀kan sí gbangba. àṣírí àníyàn kálukú padà tún lọ báyà. ọlọ́run ní wa idha laqul ladina amanu. sára àwọn mùnáfìkì tí wọ́n bá pàdé àwọn olùgbàgbọ́ òdodo, Suratul Baqara àyà 14, tí wọ́n bá pàdé àwọn olùgbàgbọ́ òdodo, qalu amanna, wọ́n á sọ wípé ìkan náà jọ ní wà mùsùlùmí jọ ní gbogbo wa. wa idha khalaw ila shayatinihim, ẹ jẹ́ kí wọ́n padà sọ́dọ̀ àwọn tí wọ́n jọ ń ṣe nifaq, sọ́dọ̀ àwọn tí wọ́n jọ jọ́ṣẹ́ bọ́ bíi ti wọn. wọ́n wá tún sọ fún àwọn nìyẹn pé inna ma'akum, àwa náà wà pẹ̀lú yìí, innama nahnu mustahzi'un. àwọn táyẹ rí pẹ̀lú mi tẹ́ta ìjọ ríwà pọ̀lẹ́ nǹkan mọ́ kan mú wọ́n ṣe rí lásán. ẹmọ́ kan mú wọ́n ṣe rí lásán lára àṣíṣẹ́ ọmọ náà fi kí ní ẹ̀. wọ́n bá rẹ̀yìn mùsùlùmí wọ́n láwọn wà pẹ̀lú yìí. tọ́ bá wá padà dọ́dọ̀ àwọn tí wọ́n jọ ń ṣe bọ, àwọn tí wọ́n jọ ń ṣàìdá, tí wọ́n jọ ń ṣàbòsí. táwọn ẹni ẹ bá ń sọ pé a rí yín lọ́dọ̀ àwọn mùsùlùmí lẹ́ǹkan, a rí yín lọ́dọ̀ àwọn èèyàn yìí lẹ́ǹkan, tẹ́ẹ̀jọ́ ń kírun, tẹ́ẹ̀jọ́ ṣe wọ́n ní innama nahnu mustahzi'un. àwọn tẹ́ẹ̀ rí mi pẹ̀lú wọn lẹ́ǹkan yẹn, mo kàn mú wọn ṣeré lásán ní mí sí pẹ̀lú wọn, ọ̀dọ̀ yìí mo wà. ìṣesí àwọn mùnáfìkì. now ọlọ́run bá lékè ọlá ó wá sọ àwọn ọ̀rọ̀ méjì kan náà Al-Qur'an tí gbogbo ẹni tó bá lérò ìṣesí lára dẹ́rù gbọ́dọ̀ fi máa bà àbí tó bá fẹ́ rí ojú rí ọlọ́run ní walladhina kafaru fata'san lahum wa adalla a'malahum. ọba lẹ́gẹ̀ ọlá ní gbogbo àwọn tí wọ́n bá jẹ́ kèfèrí, tí wọ́n ń kórìíra àṣẹ ọlọ́run, bóyá gbogbo ẹni àbí díẹ̀, àtàwọn tí wọ́n ń ṣe nìfà tó ṣe wípé bẹ́ẹ̀ bá rí wọn pẹ̀lú yín, wọ́n á lè kan náà ní tán bá pò lọ́dọ̀ yín wọ́n tó darapọ̀ mọ́ àwọn tọ̀hún. ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ fata'san lahum, orí ibú ń bẹ fún wọn. wa adalla a'malahum, wọ́n kàn ń ṣiṣẹ́ ṣòfò lásán ni wọ́n ní rere kankan níbi iṣẹ́ kan ṣe. dhalika bi annahum karihu ma anzala Allah. in tó fa ilé yìí ni wípé wọ́n kórìíra ń tọ́ba àlékè ọlá sọ̀kalẹ̀ lọ́dọ̀ ẹ̀ pàṣẹ tí mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé ni. ọlọ́run ní fa ahbata a'malahum, ọlọ́run wa pa gbogbo iṣẹ́ wọn jẹ́. gbogbo àwọn tí wọ́n bá rí báyìí pátá tí wọ́n kórìíra kẹ́lé kan nínú àṣẹ ọlọ́run, tí ni wọ́n èyí dùn sí tí wọ́n bá gbọ́ pé ntọ́ba àlekè ọlá fẹ́ tó jíṣẹ́ ẹ̀fẹ́ lélẹ̀, inú máa bí àwọn sí gbogbo tó bá ti jáṣẹ ọlọ́run àlekè ọlá pátá. fa adalla fa ahbata a'malahum, gbogbo iṣẹ́ wọn pátá ọba àlekè ọlá ó ba gbogbo ẹ̀jẹ̀ tí wọ́n ní báṣẹ rẹ̀ kankan pàdé lọ́dọ̀ ọlọ́run. now bẹ́ẹ̀ bá tún wọnú suratu Muhammad aya 28, èyí tí mo kà fún alẹ́ nǹkan ẹ̀ náà, suratu Muhammad lòun náà, aya kejì àti kẹsàn. eléyìí suratu Muhammad aya 28, ọlọ́run ní dhalika bi annahu muttaba'u ma askhata Allah. in tí ó jẹ́ káwọn ẹni yìí kíṣẹ́ wọn bàjẹ́ tí wọ́n fi ní báǹkan pàdé lọ́dọ̀ ọlọ́run ni wípé gbogbo ìlànà tí máa bí ọlọ́run nú làwọn máa tẹ̀lé. wọ́n máa sọ pé kí ní bí ọlọ́run nù, àwọn ànífẹ̀ẹ́ sí gba ètò bí ọlọ́run nù náà làwọn máa sí.
tọ́lọ́ ló ń kórìíra làwọn ọmọ ṣe ń ti wọn wàkárí owó rẹ̀ tó wà náà gbogbo tó lè yí ọlọ́wọ́n bá lè kí ọlá nú làwọn ọmọ kórìíra fa àbápọ̀ àmàlàhùn lọ́lọ́wọ́n bá lè kí ọlá fi pàṣẹ wọn jẹ torí bẹ́ẹ̀ ìwọ tó nífẹ̀ẹ́ sí tọ́lọ́wọ́n kórìíra ìwọ tí ọkàn rẹ máa balẹ̀ sí gbogbo ìwọ tọ́kàn rẹ yìí balẹ̀ sí gbogbo tó bá lè kí ọlá yọ́nú sí gbogbo iṣẹ́ rẹ tó wù kó ṣe tó bá gbààwẹ̀ tó yọ zàká ó bá lọ Mọ́kà kó rán yàn gbogbo ẹ̀ pátá ọlọ́run ó kú dà níbi èlùbọ́ tó ní bá nǹkan kan bẹ̀ tó bá dàbí àmọ́ náà ẹlẹ́karùn-ún ni ẹlẹ́kẹfà man istahza'a bi shay'in min dini rasul sallallahu alaihi wasallam aw thawabahu aw iqabahu kufrun kéèyàn máa fi ṣe yẹ̀yẹ́ kí ni nǹkan àwọn ẹ̀sìn Ànábì Muhammad tánàbí mú wá fún wa ní Islam ká máa fi ṣe yẹ̀yẹ́ ká máa mọ̀rọ̀ Ọlọ́run ṣàwẹ́wàá ká máa mú ọ̀rọ̀ Ọlọ́run bá lè kí ọlá pàtàkì gbogbo orú ṣe sí ìpátá ó sọ èèyàn di kèfèrí ó sì yọ̀yàn kó ní Islam ìlànà Ànábì kí wọ́n máa wá fi ṣeré ẹwọ́ Ọlọ́run tẹ́bá ọdún Suratu Tawbah àyà 65 àti 66 Ọlọ́run ní abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru faqad kafartum ba'da imanikum Ọlọ́run ní àà ṣọ́lọ́run lẹ́ fi ń ṣe ẹ̀yẹ ṣánú Kùránì tá sọ kalẹ̀ lẹ́ fi ń ṣe ẹ̀yẹ ṣánà Muhammad tá gbéṣẹ́ rán lẹ́ fi ń ṣe ẹ̀yẹ Ọlọ́run ní la ta'tadiru láwùjágìrì kankan tẹ́ wí qad kafartum ba'da imanikum ẹ ti di kèfèrí al-istihza'u bi shay'in mimma ja'a bihi ar-rasul kufrun bi ijma'il muslimin kéèyàn máa fi tánàbí mú wá ṣe yẹ̀yẹ́ ká máa fáyà Kùránì ṣe yẹ̀yẹ́ ká máa bọ̀rọ̀ Ọlọ́run ṣàwẹ́wàá ká máa bọ̀rọ̀ ànábì dápará ká máa kàkún ká máa sọ̀rọ̀ ànábì bánábì ò ṣe sọ ká máa sọ̀rọ̀ Ọlọ́run bọ́lọ́run ò ṣe sọ nítorí ká lè fi yẹpẹrẹ kò yẹ báyìí ní ìsìn àwọn èèyàn máa ka Kùránì fáwọn èèyàn wọ́n á máa tú lọ́nà tó lè yẹpẹrẹ Ọlọ́run tó lè yẹpẹrẹ ànábì àwọn èèyàn máa ka àdísì fáwọn èèyàn wọ́n á máa tú lọ́nà tó lè yẹpẹrẹ àná Muhammad àwọn èèyàn máa ka àdísì fáwọn èèyàn wọ́n máa tú lọ́nà tó lè yẹpẹrẹ àwọn sàábé tí wọ́n gba àdísì wá lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam gbogbo orú ṣe sí bẹ́ẹ̀ ẹ̀ ń fọlọ́run sí yẹ̀yẹ́ ni ẹ̀ ń fànábì sí yẹ̀yẹ́ ni ẹ̀ ń fòjíṣẹ́ Ọlọ́run sí yẹ̀yẹ́ ni ẹ̀ ń fàyà Ọlọ́run sí yẹ̀yẹ́ ni ẹ̀ ń fàdísì Ọlọ́run sí yẹ̀yẹ́ ni Ọlọ́run ní la ta'tadiru qad kafartum ba'da imanikum ní dẹ́wì ìṣesí yìí lásán ó ti sọ yìí di kèfèrí ṣẹwárí ẹjẹ́ ń sọ fún akókílẹ̀ àdáadáa ṣe rí gbogbo ẹnikẹ́ni tó bá ń fi ááyà Ọlọ́run ṣe yẹ̀yẹ́ ẹni bá ń fànábì ṣe yẹ̀yẹ́ ẹni tí ó bá ń fi Ọlọ́run fúnra rẹ̀ ṣe yẹ̀yẹ́ gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ pátá gbogbo mùsùlùmí ayé ló panupọ̀ pé kèfèrí gbogbo mùsùlùmí ayé ló panupọ̀ pé kèfèrí nírú ẹni bẹ́ẹ̀ torí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ lọ jáwọ́ kó bẹ́ẹ̀ ó lè bá yé wa dáadáa tẹ́ bá wọnú Suratul Munafiqun àyà 29 àti 30 Ọlọ́run ní innal ladhina ajramu gbogbo àwọn tí wọ́n jẹ́ criminals pátá àwọn aláburú èèyàn àtẹni bí èèyàn tí wọ́n ń bẹ láyé kánú minal ladhina amanu yadhakun ìtẹ́ẹ̀fì mọ̀ wọ́n ni pé wọ́n máa fàwọn olùgbàgbòdò ṣe ẹ̀yẹ wọ́n máa fi wọ́n ṣe ẹ̀yẹ gbogbo àwọn tó jẹ́ Muslim tí wọ́n ń kírun tí wọ́n ń ṣe dáadáa wọ́n máa fi wọ́n ṣe ẹ̀yẹ Ọlọ́run ní wa idha marru bihim yataghamazun tó rà bí wọ́n bá tún kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn olùgbàgbòdò wọn ní àwọn onírànù wọ́n á tún yín mú sí wọn wọ́n á yín mú sáwọn olùgbàgbòdò àwọn Muslim tí wọ́n sin lọ́wọ́ àwọn tọ́lọ́ yọ́nú sí àwọn máa fi wọ́n ṣe ẹ̀yẹ wọ́n máa yín mú sí wọn wọ́n máa sọ̀rọ̀ wọn lẹ́yìn láìdá lára ń tà fi mọ kèfèrí ni tí wọ́n náà bá wá ń ṣe bẹ́ẹ̀ tó sì pẹ́rẹ́ ní ọmọ ìyá wa ó ti kú nínú Islam ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ rárá ẹ bá tún wo inú Suratu Tawbah àyà 79 Ọlọ́run ní alladhina yalmizuna almutawwi'ina minal mu'minina fi as-sadaqat walladhina la yajiduna illa juhdahum fayaskharuna minhum sakhira Allahu minhum wa lahum adhabun alim ọba lè kí ọlá ní dájúdájú àwọn èèyàn kan tó ṣe wípé
wọ́n a máa yẹpẹrẹ àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ń finú fẹ́dọ̀ mú ń tọ́lọ́run fún wọn láti ná sójú ọ̀nà Ọlọ́run. Èèyàn ń ṣe dáadáa, ó ń yọ zàká, ó ń ṣe sọ́dákọ̀, ó ń láàánú àwọn èèyàn, gbogbo tó gbé dání tóun ń ṣe ń ti ẹni yẹn. Ẹ̀yin kan wá jókòó síbì kan, ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ láìda látara dáadáa tó ń ṣe. Ẹbẹ́ kí dáadáa yẹn sú, ẹbẹ́ kó rí pé kí lòun ń ṣe fún àwọn tóun kúkú ń ṣe fún náà ni wọ́n appreciate òun yìí. Ẹ̀ ń ṣe gbogbo àwọn ọ̀wà yìí, la yajiduna illa juhdahum. Àwọn ẹni yìí ẹ̀rí nǹkan tí wọ́n ṣe yóò pé wọ́n ná gbìyànjú wọn lọ. Walladhina la yajiduna illa juhdahum, àwọn tí wọ́n ná ìgbìyànjú wọn. Àwọn méjì lọ́lọ́run ń bẹ̀yẹn o, àwọn tí wọ́n náwó wọn àtàwọn táwọn ná ìgbìyànjú wọn wọ́n lówó. In táwọn ná ni pé ṣé ká yá máa gbá mọ́sálásí àwọn máa gbà, ṣé ká máa fọ tọ́lẹ̀tì àwọn máa fọ, sásìkò dé ká dúró ti Islam àwọn dúró, àwọn ná ìgbìyànjú wọn, wọ́n ná ẹ̀mí wọn. Ìran kan nìyẹn. Ìran ẹlẹ́ẹ̀kejì, àwọn ná owó wọn. Àwọn méjèèjì yìí, ẹ̀yin kan wá jókòó síbi kan fi wọ́n ṣe ẹ̀yẹ pé ṣe ń tó kàn lọ́rọ̀ yìí ni. Ẹgbọ́n tọ́lọ̀ sọ fún wa, Ọlọ́run ní sakhirallahu minhum. Ọlọ́run ní màá fáwọn náà ṣe ẹ̀yẹ tó bá dàbí kí á mọ̀ Ọlọ́run. Wa lahum adhabun alim. Ìyà tí èèyàn máa jẹ, tí wọ́n tún máa sọ pé èèyàn jẹ ewé ìyá máa yọ́ jẹ wọ́n tó bá dàbí kí á mọ̀ Ọlọ́run. Nítorí pé kí ni o, wọ́n ń fi àwọn tí wọ́n náwó sójú ọ̀nà Ọlọ́run, wọ́n fowó ọ̀nà Ọlọ́run iṣẹ́ Ọlọ́run lọ́wọ́, wọ́n fi wọ́n sí ẹ̀yẹ, wọ́n fi owó wọn, wọ́n fi ń gbẹ́sìn ga, wọ́n fi wọ́n sí ẹ̀yẹ pé ṣe tó kàn ní. Àwọn kan ò ní owó, àwọn ná wàhálà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láti lè fi dáàbò bẹ̀sìn Ọlọ́run. Ẹ̀yin kan wá ń fi wọ́n sí ẹ̀yẹ. Ọlọ́run ní ẹ̀yin tí wọ́n fi ṣe ẹ̀yẹ má wọ́rí, yẹ̀yẹ́ kí wọ́n fi ń ṣe sakhirallahu lahum. Ọlọ́run ní èmi Ọlọ́run lè fúnra mi ní ma fi wọ́n sí yẹ̀yẹ́ tó bá dọjọ́ mú dàrí kìyàmà wa lahum adhabun alim. Wọ́n tó wá jẹ ìyà tí ìṣe ìyà kékeré, ìyà tí ọmọ ní wọ́n lá wọ́n jẹ tó bá dàrí kìyàmà náà. Kí lẹ̀ ṣe wọn? Wọ́n ń fa àwọn tí wọ́n ná sójú ọ̀nà Ọlọ́run sí yẹ̀yẹ́. Kí lẹ̀ ṣe wọn? Àwọn tí wọ́n ná ìgbìyànjú wọn sójú ọ̀nà Ọlọ́run wọ́n fi wọ́n sí yẹ̀yẹ́. Ọlọ́run ní wọ́n jí àtúbá dàrí kìyàmà náà. Ṣẹ́rí, ẹ wá gbélé dáadáa. Ṣẹ́rá àwọn tí wọ́n máa ń fọ́lọ́run àtòjíṣẹ́ sí yẹ̀yẹ́, tí wọ́n ń fi àwọn tí wọ́n ń ṣègbìyànjú sójú ọ̀nà Ọlọ́run sí yẹ̀yẹ́, ẹ̀dúgbọ́n tọ́lọ́run sọ fún ọ̀nà Suratul Nisa, àyà 140. Ọlọ́run ní wa qad nazzala alaykum fil kitab an idha sami'tum ayati Allah yukfaru biha wa yustahza'u biha fala taq'udu ma'ahum hatta yakhudu fi hadithin ghayri innakum idhan mithluhum. Ọlọ́run ní àwọn ọba àlejò ọlá ti sọ kalẹ̀ sínú Al-Qur'an wípé bí wọ́n bá gbọ́tẹ̀ ń ka ọ̀rọ̀ Ọlọ́run báyìí, ẹwọ́ bá ṣe ń sọ̀rọ̀ Ọlọ́run ní ìsìn, inú ọ̀wà máa bí àwọn. Ẹwọ́ bá ṣe ń sọ̀rọ̀ Ọlọ́run yìí, inú a máa bí wọn. Lẹ́yìn pé ló ń bí wọn, yukfaru biha, wọ́n á tún máa wá kọkíní yẹn pé rọ́ nípa. Ẹwọ́ Ọlọ́run, irọ́ ni, ànígbà, ànígbọ́, wà yustahza'u biha. Wọ́n á tún wá mú ọ̀rọ̀ Ọlọ́run tí ẹni yẹn ń sọ yẹn, wọ́n tún á fi ti yẹ̀yẹ́ tí wọ́n bá débi tí wọ́n ti fẹ́ dá ibi tí wọ́n ti ń ṣeré, bóyá níbi tí wọ́n ti ń ta ọpọ́n ayò, àìbi tí wọ́n ti ń mutí nílé ọtí, àìbi tí wọ́n máa jókòó sí, bóyá lójú bí ẹnìkan nínú ilé wọn, wọ́n á wá pera wọn síbẹ̀, wọ́n á wá dá yẹ̀yẹ́ ẹni tó ń ṣe tọlọ́run lẹ̀. Ẹwọ́ bàbá àlékẹ́ ọlá ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ nínú Al-Qur'an, in tó ti sọ kalẹ̀ ní over 1,400 years ago tọ́bà àlékẹ́ ọlá ti sọ kalẹ̀ tó dẹ̀ ń bá gbogbo ìṣẹ̀lẹ̀ mu. Ẹwà wo tọ́bà àlékẹ́ ọlá wí? Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá ń ṣe báyìí, fala taq'udu ma'ahum, bó o bá bẹ́ ṣoríire má jókòó sọ́dọ̀ wọn o, má jókòó tì wọ́n o, torí ẹni Ọlọ́run bínú sí àìjókòó tí ó. Ẹgbọ́ dáadáa, fala taq'udu ma'ahum, ẹni Ọlọ́run bínú sí àìjókòó tí ó, má jókòó tí wọ́n o. Àwọn tí wọ́n ń fi àyà Kùránì sí ẹ̀yẹ,
àwọn tí wọ́n ń fàdá Muhammad sí yẹ̀yẹ́, àwọn tí wọ́n ń fi àwọn tí wọ́n ná sójú ọ̀nà Ọlọ́run sí yẹ̀yẹ́, àwọn tí wọ́n ń fi àwọn tí wọ́n ná ìgbìyànjú wọn sójú ọ̀nà Ọlọ́run tí wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́, tó ṣe pé wọn ò rí tó dáa nínú tí wọ́n ń ṣe rí láyé àfàìdá, wọn ò ní gbọ́ ọ̀rọ̀ wọn kọ́ gba eléyìí sì dá o, eléyìí dá o, ibi ó kù sí nìkan làwọn máa wá káàkiri ayé kán lè máa fi ṣe yẹ̀yẹ́. Fàlá taq'udu ma'ahum, má bàrú àwọn ẹni bẹ́ẹ̀ yòókù torí péjọ́ tí ìbínú Ọlọ́run bá sọ̀kalẹ̀ kọ́ má bàa báwọ̀ náà bẹ̀. Ọlọ́run sọ pé tako fitna la tusibanna alladhina zalamu minkum khassa. Ẹ bẹ̀rù wàhálà kan o tó ṣe pé ńjọ́ tọ́lọ́run bá bínú ẹni tí ọ̀rọ̀ ọ̀sán o. Torí ẹ̀ lọ́lọ́run fi nínú má jókòó lọ́dọ̀ ọmọ tó lè jásìkò tí wọ́n jókòó ní ìbínú Ọlọ́run ó ní. Má jókòó tì wọ́n. Ọlọ́run ní àtàyàkúrú fi hadith al-ghairi títí tí wọ́n fi fírù ṣe sí yẹn lẹ̀ tí wọ́n fi máa sọ̀rọ̀ tó dáa. Níjọ́ tí wọ́n bá sì ṣe sí yẹn mọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ tó dáa, ó lè máa jókòó tì wọ́n. Ọlọ́run ní innakum idhan mithluhum, tí wọ́n bá wá lọ jókòó tì wọ́n ń bẹ̀, Ọlọ́run ní má jẹ́ tán ìwọ náà dára wọn nù. Ẹ gbọ́ dáadáa, òjókòó táwọn mùnáfìkì lójoojúmọ́ dà, mo kàn ń tàì láti gbọ́rọ̀ wọn ni, kí ló ń gbọ́ fún? Mo ń gbọ́ kí lè wá sọ fún yín ní ìdádọ́rùn ẹ̀ ń ṣe. Ta ló gbéṣẹ́ rán ẹ? Mo kàn fẹ́ mọ pláàni wọn ni, kí ni tiẹ̀ fi pláàni wọn lẹ? Wa yamkuruna wa yamkuru Allah wallahu khairul makirin. Ṣé wọ́n mọ pláàni wọn tọ́lọ́run? Ebi tí wọ́n sọ ńgbà tó wà ń bẹ̀ ni, èyí tí wọ́n ní sọ lójú ẹ̀ ń bẹ̀, èyí tí kálukú wọn ń ṣe ń kọ̀rọ̀ ńkọ́. Ebódìjú àṣírí bá tún kẹ́ tó pẹ̀ pé wọ́n ń dárú àrà tó tó bẹ̀. Torí bẹ́ẹ̀ mọ́ dáa rẹ láàmú lílọ jókòó tí wọ́n ti ẹ náà ọba àlejò ọlá sọ wípé innakum idhan mithluhum, ìwọ náà dára wọn nìyẹn. A ní fojú èèyàn gidi wò náà olúmọ̀ náà fìkì láti máa wọ́n gbọ̀ bájá. Gbogbo ẹni tó bá nínú ṣe sí yìí náà ó yọ èèyàn kó ní Islam. Ẹlẹ́kẹ̀ẹ́fà ni aná akẹ́tọ̀ sáàrẹ̀. Ẹlẹ́kẹ̀ẹ́jẹ as-sihr. Sihru òun ni máa ṣe àsàsí. Wala yuflihu as-sahir haythu ata. Àyà Kùránì lélẹ́yìí o. Gbọ́ dáadáa o. Ọlọ́run ní gbogbo ẹni tí máa sàsíyàn láyé, ọkùnrin ni, obìnrin ni, ọmọ èké ni, àgbàlagbà ni, onílé ni, àlejò ni, èèyàn pupa ni, èèyàn dúdú ni, aráàlú ni, ará àdálẹ̀ ni. Òun ti pé inú iṣẹ́ tó ń gbé dání àbí iṣẹ́ tó yàn láàyò ní kọ́ máa sàsíyàn. Ọlọ́run ní wala yuflihu as-sahir haythu ata. Gbogbo ibi tálásàsí bá dé láyé kò ní mórí ire pàdé, kò ní ṣe oríire, orí imú ní ọmọ lẹ́gìmọ̀. Mọ̀rọ̀ bó ti yé ní ìsìn, kò ní jèrè, èrè ò ní jẹ́ ti ẹ̀, àkèrè téèyàn máa jẹ láyé, àkèrè téèyàn máa jẹ láti àmà, alásàsí ò ní rí. Ẹwọ gan, ẹwà jẹ́ má pẹ̀rẹ̀ àsàsí méjì wá. Àwọn àfáà ń pè kan ní asọ́rùfù, àwọn àfáà ń pè kan ní àlàátòfù, asọ́rùfù wà láàtòfù. Nínú ṣẹ̀ríà, ìṣẹ́nu lóga nínú ṣẹ̀ríà, èyí tí wọ́n ń pè ní sọ́rùfù lábẹ́ mas'ala sihir, òun ni kí ni o? Kẹ́ẹ̀yà àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn, àwọn méjì táwọn nífẹ̀ẹ́ ara wọn, ọkọ àtìyàwó wọ́n nífẹ̀ẹ́ ara wọn pín. Kí wọ́n wá wò pé irú ìfẹ́ wo lẹ ní síra yín, ìfẹ́kẹ́ nífẹ̀ẹ́ ara yín, ó wá lọ sí àsàsí kan, ó wá lọ mú òòyà, ó wá lọ mú, ó wá pa gbogbo àwọn nǹkan tó kù tọ́wọ́ máa ń lò ọ̀pápọ̀ mọ́, ó wá dì í lóhùn dúdú àtòó funfun, gbọ́ wá dì tán, ó fà àwọn tó kù náà tó fi máa kún omi kún, wọ́n wá ní ọlọ́sọ́ sínú odò tí ń ṣàn torí pé omi kìí ṣàn kókó jú ẹ̀yìn, ó wá sọ bẹ́ẹ̀, omi wá gbé kìíní lọ. Ní kété tó ṣe kìíní yẹn tán, àwọn tí wọn ò búra wọn ní láyé jọ wọ́n ti fẹ́ra wọn, wọ́n wá ń lura wọn, wọ́n sì búra wọn rí.
ẹni tí kò búyàwó ẹ̀ rí, ìyàwó náà bú ọkọ rí láti bí ọdún kẹwàá tí wọ́n ti fẹ́ ra wọn, inú ilé wọ́n tẹ̀ nìkan kọ̀ láàrin wọn. Ìyàwó wá wọlé jọ́ kan lọ́kọ́ ní ṣó gbádùn ṣáá, ṣé mo gbádùn báwo? Sweetheart, èmi ni ṣòro kórí ẹ̀ pé ṣá, òun náà lè ṣàlàyé tó ṣẹlẹ̀, ó kù gbá tí fún ìyàwó ẹ̀ lẹ́ẹ̀kan náà níyàwó náà lòun náà gbọ́ ẹ̀yìn àgbò ẹ̀ ló fẹ́ yìnrìn, nígbà tí wọ́n máa gbọ́ra dé báyìí ó gbé ìgò fún ọkọ láyà ní ló ń bá mẹ́yìn lọ́lẹ̀. Bí wàhálà ṣe dé láàrin wọn ni àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ náà bá kọra wọn lẹ̀, ìwọ ló sì ṣe ó lè ṣoríire. Ọwọ́ àwọn òpé Ìmámù ló ní wọn ní ṣe rárá o, àyà Kùránì ni o, wala yuflihu as-sahir haythu ata. Bó bá délé ní káwọn àfáà sọ túnmọ̀ àyà yẹn fún ẹ, ìtumọ̀ ẹ̀ ni pé àtayé àtàlìkíámọ̀ ò ní jèrè. Ẹwọ́n gan ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọ́n jọ ń ṣe, àárín wọn dùn, ọkàn wọn balẹ̀, ìwọ wá wà ń bì kan ó sì dáárín wọn rú. Ìjọ wà ń bì kan wọ́n ṣọ̀kan, kò sí wàhálà láàrin wọn, wọ́n pera wọn ní ìjọ ẹyọ kan, wọ́n dẹ̀ ń bára wọn ṣe. Ìwọ sì dé ó sì dá wàhálà lẹ́sìn wọn láàrin, ó sì pín wọn yẹ́lẹyẹ̀lẹ, ó ní sí oríire. Wala yuflihu as-sahir haythu ata. Kó ṣe pé níbi kí nǹkan dàrú ni wọ́n máa fẹ́, ó sí níbi kí nǹkan darí láyé. Bí nǹkan báyìí tí ìpín méjì kìí tẹ́wọ́ lọ́rùn. Gbogbo ẹni tó bá nírú àṣàsí bẹ́ẹ̀ lọ́wọ́ tó ń ṣàṣíyàn, àṣẹ́rú àṣọ́rúfí làwọn àbá ń pè. Àṣàsí ká fi dàárín àwọn èèyàn rú, ká da ìjọ rú, ká dàárín lọ́kọláya rú, ká dàárín ọ̀rẹ́ rú, ká fọ́ gbogbo nǹkan, ká bàjẹ́ kọ́mọ lójútùú. Kọ́mọ wá wò pé àdúgbò bóòlá tó, bóòlá ṣe nǹkan kan, kó ṣe pé pàdé bóòlá tó, bóòlá ṣe ni wọ́n máa ń ṣe gbogbo ìgbà. Àwa wẹ́ni tí máa dálẹ̀, ọ̀rọ̀ wá sì lórí ti ẹbí ìtafọ́ kéèmù. Àṣàsí burúkú ni. Gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ kó lọ jáwọ́, torí pé wala yuflihu as-sahir haythu ata. Èèyàn ní ṣe bẹ́ẹ̀ kó soríire láyé. Wọ́n dẹ̀ ní bá ronú oríire kan ní ọdún bẹ́ẹ̀ olórí ìbúlò náà. Ó sì lè ronú oríire sẹ́ni tí ń ṣàṣìyàn láti bà nǹkan jẹ́. Àfi tó bá túbá. Ẹlẹ́ẹ̀kejì, al-atfu, as-sihru al-atfi. Àṣàsí pé èyí tí ọ̀ papọ̀ kẹsì dápọ̀ lẹ́ẹ̀kan náà, omi gbóná àtòmí tútù, ẹ̀dá fi kọjọ mọ́ gbé papọ̀. Bóò ló ṣe rọrùn? Ọkùnrin ní mi ìfẹ́ obìnrin iṣẹ́, mo ní mi ìfẹ́ òwú mi, làáfáà yẹn bá ní ọ̀fẹ́ ni, a ní ìfẹ́ ọ̀fẹ́ ni. Àbóbìnrin ẹnìkan dà aláàmú pé kó fẹ́hun, ó sì lóhun ọ̀fẹ́, kò wù mí, kò wù ú. Ìwọ́n kan sì gbóbi kan bá fọ̀rọ̀ yẹn kan fẹ́ra wọn, kó láwọn ọ̀bára wọn ṣe, ó sì lọ́rọ̀ yẹn nàbí kan máa bára wọn ṣe. Mo rò pé tí ẹni ìsìn wá ní ọdẹ ẹmọ́ wọ̀rí, ṣe ẹ̀fẹ́ kí ó fẹ́ yọ fẹ́. Ó wá délé, ó wá lọ sàkíní bó tí ń sà. Ó wá sọ yí pé láìtẹ̀ jìlísù obìnrin ọ̀gbọ̀nà ní jókòó mọ́bí tó bá wà. Wà láyà náà mù kọ̀gbọ́dọ̀ lésùn. Wà láyà kúlù kọ̀gbọ́dọ̀ jẹun. Wà látẹ̀jìrọ́bù kọ̀gbọ́dọ̀ mú mi. Àtàtàrà ní àbíkọ́ bá rí mi lágbọ́jẹ́ ọmọ lágbájá ọba lè sùn mọ́. Lọ́mọbìnrin ọba lè sùn mọ́. Wọ́n gbóúnjẹ fún kò lè jẹun, wọ́n fún olómi kò mọ́. Kí ló dé àbí tí bá rí tájù? Tájù bó a ti bọ́ ọ̀ṣọ́ àwà àti wà ń bẹ̀ ó tó bí oṣù mélòó tí ẹ̀dí lọ bí ọdún mẹ́ta ní sí olóòfẹ́ àbí tí bá rí tájù lè gbádùn. Lọ́nà fún mi rèrè pé tájù mọ̀ pọ̀, tájù tèwo. Ṣé tájù lè ní mọ́ kọ́ yìí? Ìkọ́ tájù mọ́ rẹ̀. Ṣáwà papọ̀. Ẹwọ́n wọn kan, ẹwọ́n gbọ́rú àwọn ṣe sí yìí pátá. Wàláì, ó wà lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n máa ṣe.
gbogbo ẹ̀yin tẹ́ ń da tí ó dàpọ̀pọ̀ lọ́rùn ọyàn lọ́nà àsàsì, ẹ̀yin tẹ́ ń da nǹkan orú tẹ́ ń fàṣà sí dàárú, wala yuflihu as-sahiru haythu ata, láyé lálìkì àmọ́ ẹ̀ lè sórí àyà Kùránì lórí bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ láyé ẹ̀ lè jèrè ẹ̀ láyé, kódà tó bá dàlìkì àmọ́ Ọlọ́run ẹ̀ tó ní jèrè. Kí ló fà? Ẹ̀ ń sàṣìyàn ojú bẹ́ẹ̀ lọ ọgbẹ̀yìnrú alásàṣì bẹ́ẹ̀ jáwọ́ mẹ́rù. Now ẹlẹ́gẹ̀ẹ́jọ mudaharatul mushrikin wa muawanatuhum ala al-muslimin. ẹwọ nǹkan kọ́ ọmọ ran àwọn ọ̀ṣẹbọ lọ́wọ́, àwọn tí wọ́n yí ṣe mùsùlùmí, òun ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè bá borí mùsùlùmí ọmọ ìyá rẹ̀. Gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ó ti kúrò ní Islam. Ọ̀yẹ́ nìsìn àwọn kèfèrí wọ́n ń gbógun ti Muslim pé mùsùlùmí àbíkárípa rẹ̀ yẹn àbíkárípa bá ti ẹ̀jẹ́ àbíkárípa gbogbo ọ̀nà ní bọ́bá lọ́gbájú yọ́ bá wà bẹ̀ bọ́bá gùn kiri kan yọ́ bá wà bẹ̀ kó sí náà ní fojú ẹ̀rí. Yes, àwọn kèfèrí lè ṣe bẹ́ẹ̀ bí wọ́n ti ṣe fún gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ní kò lábú ìyẹn ìṣàbú. Pẹ̀lú nísìn àwọn ọ̀ṣẹbọ tí wọ́n ń ṣe mùsùlùmí wọ́n wá ń gbógun ti Muslim, súnà iṣẹ́ Ọlọ́run ni. Ṣé tí ẹ báyìí nísìn gbogbo owó tó bá mọ̀ pé ò fẹ́ kí wọ́n gbógun ti ẹ́ má jò ń dá wà má sì sòdodo. Wọ́n àṣẹ ní gbógun ti ẹ̀ lálọ́ fẹ́ fi jọ. Àná Mùsá ni wọ́n gbógun ti ní, Ìsá ni wọ́n gbé ti ní, Dáúdà wọ́n gbé ti ní, Sùlẹ́mánà ni òrógún ní, Ìsá ni orí ní, ta ni orí náà ànábì Ọlọ́run, Nóà ni orí ní, Ádámà ni orí ní, Yùsúfù ni orí ní. Èwo nú àwọn ànábì Ọlọ́run dáàpọ̀ ẹ̀ tó fi ti ẹjọ́. Èwo nú àwọn sàábé ni òrógún tí orí wàhálà tí orí dààmú, tọ́nà wọ́n fẹ́ fi ti ẹjọ́. Ìtumọ̀ ẹ̀ ni pé súnà ìgbé iṣẹ́ Ọlọ́run gbégbé lọ́wọ́ ní káwọn ọ̀ṣẹbọ kí wọ́n takò, kí wọ́n gbógun tì í, kí wọ́n ní òní lọ, kán láwọn ọ̀pá, kán láwọn jàgbọ́ tó yẹ báyìí nísìn, kí wọ́n máa bà ló kọjẹ́ ìṣesí iṣẹ́ yẹn nìyẹn. Ìwọ́n tó bá ti wá mọ̀ pé ara rí ògbé márùn-ún bẹ́ẹ̀ o, torí pé àìtarabọ̀ ní omi tán ká tó máa kígbe òtútù o, mo rò pé ṣé báyìí nísìn náà. Ṣùgbọ́n èyí tí ẹ̀sìn wa ń pè wá lákìíyèsí ẹ̀ ni pé ká wá rí mùsùlùmí kan kóun wá máa kún àwọn ẹni lọ́wọ́ láti ja mùsùlùmí ọmọ ìyá rẹ̀ lógun. Kèfèrí nìwọ tó ń ṣe bẹ́ẹ̀. Ẹwọ nǹkan ẹ jẹ́ ń kí àyà kan kásáré lọ bí ẹlẹ́kẹ̀ẹ́wàá ibi ẹlẹ́kẹ̀ẹ́sàn. Ọlọ́run ní ya ayyuhal ladhina amanu, ẹgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ Muslim, la tattakhidhul yahuda wan nasara awliya. Ẹ má mú àwọn tí wọ́n yìí ṣe mùsùlùmí lọ́rẹ̀ẹ́ múlẹ̀. Ẹ má mú lọ́rẹ̀ẹ́ múlẹ̀, wọ́n yìí ṣọ̀rẹ́ yìí. Àárín yẹn clear dáadáa. Àwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí tí wọ́n sì pèrè ní mùsùlùmí, wọ́n wá ní lọ mú ọ̀rẹ́ múlẹ̀ rẹ̀ wá. Àwọn tí wọ́n wá ń bá jókòó tẹ́ẹ̀jọ́ plan, tẹ́ẹ̀jọ́ strategize lórí bí wọ́n ṣe dojú Islam bolẹ̀, ìwọ náà wá wà ń bẹ̀. Inna lillahi. Ọ̀dà kí n tó káyà ìṣíwájú gbọ́ dáadáa, mọ́kàn fẹ́ fún ẹni ròdò rẹ̀ kan ní o. Kẹ́ ẹ strategize jù bẹ́ẹ̀ lọ láti dojú Islam bolẹ̀. Ó dà kẹ́ ẹ pọ̀ jù bẹ́ẹ̀ lọ, tẹ́ bá rí pẹ́ ẹ̀pọ̀ tó kẹ́ tó lọ rí ìkúrùtù ara yìí. Islam ò ní dojú bolẹ̀ láì. Agbára ọlọ́. Islam ò ní dojú bolẹ̀, ìwọ náà padà fojú lélẹ̀ tó dojú bolẹ̀. Títì tí ó dé, tẹ́sí ó dé, tí wàá lò ó dé bọ̀. Mọ́ ọ̀pọ̀ tí báyìí nìsìn. Ọlọ́run ní la tattakhidhu al-yahuda wan-nasara awliya. Nasara àti Yahudi ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ múlẹ̀. Gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ kó rí wọ́n pé
ẹ jẹ́ kó rí wá ṣe kí ni orí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò sì pé ṣùgbọ́n a kàn máa dúpẹ́ ni bọ́lọ́run ò fà wá sínú àwọn tó rí wọn òwe ẹwọ́ látẹ̀tàkìtò yahuda wà nasara awliya yahudi àti nasara ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ ba'duhum awliyahu ba'd àwọn tí wọ́n máa ń rara wọn lọ́wọ́ àwọn máa ń rara wọn, they assist themselves gbọ́ ọ̀dà ìbéèrè tí mo bẹ́ bí ẹ̀ yìí máa dáhùn sọ́kàn ara rẹ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ní Nàìjíríà àti lórílẹ̀-èdè míì láyé ìmọ̀lógbò oríláyé kan sọ pé àwọn nàṣọ́rọ̀ àtàwọn yẹ̀húdí wọ́n wá pé mùsùlùmí síbẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ development wọ́n sọ̀rọ̀ development nísìn lórí gbígbésí ayé àwọn ó ṣe dáa development ayé tí wọ́n ní mo ń sọ fún ẹ̀yẹn o development ẹ̀sìn wọn ni mo ń sọ fún ẹ̀yẹn o ọ̀rọ̀ bẹ́sìn wọ́n ṣe lọ síwájú ni mo ń sọ fún ẹ̀yẹn o mi ò sọ̀rọ̀ lú ọ̀rọ̀ ẹ̀sìn pé ó kè ní sìn àwa Nasara a ní the more structures ṣé wọ́n pè wá sọbi tó ti ń ṣẹlẹ̀ láyé àbí kí wọ́n fẹ́ kọ́ temple ṣé wọ́n pè wá rí gbogbo àwọn facilities wọn tó wà káàkiri ní gbogbo ibi tó wà ṣé wọ́n pè àwa rí afẹ́kọ́ cathedral tó tóbi ṣé wọ́n pè wá rí ṣọ́bá wa discourse ẹ̀ rí ṣùgbọ́n níjọ́ tẹ́yìn bá wá fẹ́ kọ́ mọ́sálásí fúnra ilẹ̀ lọ́pọ̀ wọ́n bá mọ̀ fẹ́ kọ́ mọ́sálásí sọ wà gọ̀ ó dá nísìn àwa mùsùlùmí à ń wáṣẹ́ àìbẹ̀ẹ̀kọ́ akàwé tán iṣẹ́ àrí tẹ́bá wọ ọ́fíìsì mi bẹ̀rẹ̀ ní ìsìn ìwé àwọn tí wọ́n ń wáṣẹ́ tó wà ń bẹ̀ ó pọ̀ ju tírà tí mo ní lọ ìwé àwọn tí wọ́n ń wáṣẹ́ ó pọ̀ ju tí a mẹ́ lọ ó wà nílé nílò àwọn ọ́fíìsì ó tún wà nílé ó dáa ṣé àwọn ò wá gbààyàn àbí wọn síláàtì ọmọ ọdọ́dọ̀ wọn ẹ béèrè lọ́wọ́ gbogbo àwọn tẹ́yìn ń lọ bá káàkiri pé mùsùlùmí mélòó ni wọ́n fún mùsùlùmí mélòó ló wà ń bẹ̀ nígbà tí wọ́n bá ń pè nǹkan gidi wọn ní pè wọ́n fẹ́ gba àwọn èèyàn síṣẹ́ wọn ní pè wọ́n fẹ́ gba àwọn èèyàn síbi tó dá wọn ní pè ṣùgbọ́n níjọ́ tí wọ́n bá fẹ́ bá mùsùlùmí ọmọ ìyá rẹ̀ jà wọ́n wà pè ọ́ pé kó o ṣáájú ogun ọgbọ̀n ní àbọ̀ ọgbọ́n ṣẹ̀rí wọ́n máa ń yàtọ̀ wà lẹ́hùn mẹ́nìkùn fa ìnáhùn mẹ́nìkùn wọ́n gbọ́ ẹgbọ́n tọ́lọ́run gbogbo ẹ̀yin tí wọ́n bá ń pèsè irú iṣẹ́ bẹ́ẹ̀ fa ìnáhùn mẹ́nìkùn ìkan náà jọ ní kèfèrí jọ ní gbogbo yín Nasara nìwọ náà Yẹhudi ni ẹ́ gbogbo ẹ̀yin tí wọ́n ń pè dá sínú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n náà sì jókòó afẹ́ wọ́ mọ́sálásí wọ́n sì pè wọ́ afẹ́ ti mọ́sálásí wọ́n sì pè wọ́ afẹ́ da mọ́sálásí wọ́n sì pè wọ́ afẹ́ ká kírun mọ́ wọ́n sì pè wọ́ wọ́n á sì pè é rí jọ́kan pé ilé ìjọsìn tí wọ́n ń dàrú wá lásì ó sì jókòó bẹ̀. Ọlọ́run ní wabal yatawallahum minkum fa innahu minhum gbogbo ẹni tí wọ́n bá pè tó bá dáhùn Nasara nìwọ náà Yẹhudi ni ẹ ó ṣe mùsùlùmí ọmọ ìyá wa àyà Kùránì tó ń bẹ̀ mọ̀ká fún ẹ Suratul Ma'idah àyà 51 inna Allaha la yahdi al-qawma adh-dhalimin àbòsí tó ṣe kò sì ní mọ̀nà láíláí Ọlọ́run ló wí bẹ́ẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́sàn man i'taqada anna ba'da an-nasi yasa'u al-khuruj an shari'ati an-nabi kafir ẹni tí ó bá ní lákìídà ó gbà á nígbàgbọ́ ó dì í ládì ọkàn wípé àwọn ìlànà míì tó ń bẹ tó tún lè ṣeun láǹfààní jù lànà Ìsìláàmù wà yìí lọ ó jìdí kèfèrí lọ́lọ́n fi ní wa anna hadha sirati mustaqima ọ̀nà eléyìí ó ọ̀nà tèmi ni òun sì lọ́nà tó dúró déédé fattabi'uhu ọ̀nà yẹn ni ẹ máa tẹ̀lé wala tattabi'us subul
ẹ gbọ́dọ̀ tẹ̀lé ìlànà kan fatafarraqa bikum an sabili mọ̀rọ̀pọ̀ tí yé ní ìsìn tẹ́ bá ti tẹ̀lé lànà tí ọ̀dá ẹ kó lójú ìlànà tọ́lọ́run bá dìkẹ́ ọlá dhalikum wassaakum bihi eléyìí là sọ lẹ́dẹ̀ ní ọlọ́run la'allakum tattaqun kẹ́lẹ́ bá páyà ọlọ́run bá dìkẹ́ ọlá ẹlẹ́kẹ̀ẹ́wà al-i'radu an dinillah kéèyàn gúnrí kú lójú ọ̀nà tọ́lọ́run níbi nǹkan méjì níbi à ń kẹ́kọ̀ọ́ tó jòdòdó ọ̀rọ̀ ọlọ́run àti níbi àfi ń ṣiṣẹ́ gbogbo ẹni tó bá ti gúnrí kú ń bẹ̀ pátá ó ti kú ní ìsìlámù ẹgbọ́ yí dáadáa nǹkan méjì kan bẹ tó pàtàkì ẹ̀sìn wa tá ń ṣe yìí ẹ̀sìn mọ́ ni tó bá mọ̀ ò lè ṣe ó wá gbọ́dọ̀ máa sáré kí mọ̀rí ọmọ lékún kó máa lọ síbi tí ó ti ń kẹ́kọ̀ọ́ àbí kó máa gbọ́ ẹ̀kọ́ gbogbo ìgbà ọ̀nà tá a sì fi kẹ́kọ̀ọ́ ti pọ̀ social media tó bá ṣe pẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run nìkan ló fẹ́ kọ́ bẹ̀ ó pọ̀ gan rẹpẹtẹ tó lè máa kọ́ ní gbogbo ìgbà tí ìbá ṣe fẹ́ra nù wọ́n ń ṣe tó bá sì fẹ́ máa lọ gbọ́ wà sí ọ̀rọ̀ ọlọ́run àwọn àfáà tí wọ́n ń sọ tó pọ̀ tó lè mọ gbọ́rọ̀ lẹ́nu wọn wà á máa lékún nínú ọmọ ẹ̀sìn wà á dẹ̀ máa fi ṣiṣẹ́ téèyàn bá ti wá gún rí pò pé òun ò fẹ́ mọ́ ẹ̀sìn mọ́ òun ò sì fẹ́ fi ìmọ̀ ẹ̀sìn ṣiṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ ó ti kú olójú ọ̀nà ọlọ́run bá nìkẹ́ ọ̀la àwọn nǹkan mẹ́wẹ̀ẹ́ wá dáa kà fún wa yìí òun làwọn nǹkan tí ìmọ̀ múyàn kú olójú ọ̀nà ọlọ́run tẹ́ bá wọ sùpàtù sájìdà àyà 22 lórí ẹlẹ́kẹ̀ẹ́wá yìí ọlọ́run ní wá mẹ́nà adlamu mimman dhukkira bi ayati rabbi tàlẹ́ni tí fi ń ṣe àbòsí jù ẹni tó ṣe wípé wọ́n sọ̀rọ̀ ọlọ́run bá létí ọlá létí ẹ̀ wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run thumma a'rada anha ọwà mọ́rí pé mẹ́kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọlé ń sọ ló kàn mí pẹ̀lú tẹ́wì ẹ wo gbogbo tá ń sọ látẹ̀kan bó ṣe dáa tó bá dé etí tí ẹ̀ ní ìsìn àwọn sọ pé lórí mẹ́mbàrí kàntàkàntà ní wí lórí mẹ́mbàrí ni wọ́n ti máa sọ̀rọ̀ báhùn tó ọlọ́run ó jẹ́ àmọ́ kí wọ́n orí mẹ́mbàrí jọkàn ọlọ́run kọ́ mọ́ṣẹ́ ìṣàánú ẹ̀mọ́ kéwú táwọn fẹ́ kéwú gbé ká máa sọ pé ìlànà ẹbọ dáa ìyẹn ló bá mẹ́mbàrí kéwú ká máa sọ pé ìwà àbàjẹ́ dáa ló bá mẹ́mbàrí kéwú ká sọ pé kò sáburú nù ṣìnà ló bá mẹ́mbàrí kéwú ká máa sọ pé a lè máa ràrí mọ́lẹ̀ ló bá mẹ́mbàrí kéwú ká lè máa sọ pé a sàsókọ́ ló bá mẹ́mbàrí ṣùgbọ́n lẹ́yìn bá ń wí kò bá mẹ́mbàrí mu o ìtọ́bá mẹ́mbàrí Ògbómọ̀ṣọ́ mú làwá ń ṣe ẹ̀yin náà ṣe ìtọ́bá mẹ́mbàrí ibi tẹ́ wà mú èyí tẹ́yìn ṣe tí ọ̀dá ọlọ́run ní jẹ́ á ṣe èyí táwa ń ṣe táa gbà kó dá yìí ọlọ́run ọpọ̀ ẹ̀yìn náà máa ṣe èyí táwa náà sì ń ṣe tó kù díẹ̀ káàtó ọlọ́run tún á ṣe torí pé èèyàn lè dá akọ́mọ́ nìkan abẹ́lọ́wọ́n bá lè kí ọlá jímọ̀ tòní ọlọ́mọjọ jákìmọ̀ akólókọ́ olè astagfirullah ilé ìwọlẹ̀